Níbi tí a wà ní orísun omi gbígbóná tá a wá wò, a sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé omi mẹ́rin ló pàdé ní Ìkọgòsì one stone. Ṣùgbọ́n orísun ẹyọ kan tí àrọ́ bá sọ pé bàbá, ìtàn sọ fún ẹ pé gbígbóná méjì bàbá àti ọmọ, tútù méjì tìyálé tìyàwó. Orísun bàbá la wá ń wò ó. Omi tó ń pariwo láti ìsàlẹ̀, ẹ wo omi bó ṣe mọ́. Wow. Can you look at the water? Omi ló lọ sínú swimming pool. Òun náà fi ṣe gozi water. Gbogbo rooms hotel wa omi gbígbóná ìlànà fi ṣe. Ẹ jẹ́ wá wo ibi tí omi fi ń ṣe jáde káàkiri oríṣi. Wow. Ẹ wo bíbẹ̀ yẹn tó ń sun. Omi yẹn ń sun bẹ́ẹ̀ ọdẹ bọ́ọ̀lì ń bẹ̀ yẹn. Like a bubbles. Bí pé ìgbà tán gbé kankan ná. Tó wá ń hó. Tó wá ń hó. Orísun ẹ̀ gangan nìyẹn. Orísun ẹ̀ nìyẹn. Ẹ wo bó ṣe silent. Wow. Ẹ wá wo gbogbo ẹ̀yin building tá à ń wò kò sómi kankan bíbẹ̀. Òkè ní ẹwà wọn Gbogbo ẹ̀ gbẹ ni. So eléyìí là ń pè ní àdìtú. Àdìtú. A sọ̀rọ̀ nípa ọlọ́dẹ tó wá discover omi. Image ọlọ́dẹ ni tá à ń pè ní ọ̀gànúngànú. Ọ̀gànúngànú. Image ọlọ́dẹ ni. Yes. Àìná àti àwẹ̀lé nìyẹn. Bí kan tá à ń sọ bọ̀ àwọn obìnrin méjì yẹn. Yes. Tó jẹ́. So ó jẹ́ gẹ́gẹ́ bí àwòrán ìyàwó. Ẹ já wá lọ sí ibi tí bàbá àti ọmọ ti pàdé. Gbígbóná méjèèjì tí kan fi gbóná jù. Iṣẹ́ Ọlọ́run tó bí. Báyìí ni bàbá àti ọmọ ti pàdé. Gẹ́gẹ́ bí ohun tí ìfẹ́ sọ. Ọmọ tán ní kó lọ tẹ̀dó síbi tó kángun sí òsì. Tí ìlú táwa ń fi di Ìkọgòsì. Òun náà wọlé ó domi. Ọmọ yẹn ló jáde kọ́nà yẹn. Ọmọ ló jáde láti ọmọ ló jáde yẹn. Bàbá ló lọ òkè báyìí. Níbi ká ti ń bọ̀ bàbá nìyẹn. Ó wá túmọ̀ sí pé méjèèjì tó wà níbà ló gbóná. Bàbá wa gbóná ju ọmọ lọ. Ẹ jẹ́ kí ẹ lọ. Fẹ́yìn ara ilé. Wow. Omi tó ṣe é mu ni. Ó ṣe mo dá lẹ́nu bà. Wow. Eléyìí náà gbóná but kò gbóná tó ìyẹn. Eléyìí náà gbóná bẹ̀ kò tó ìyẹn ìdí eléyìí. Wonderful. Ẹ jẹ́ ká lọ. Ẹ wá wo igi bó ṣe tóbi tó. Ara nǹkan tí a máa ń rí ní Ìkọgòsì wọ́n stone resort rẹ̀. Igi tí wà ní ìbáwọ́ bá 300 years. 300 years. Tá a bá wo gbogbo ìdí ẹ̀ ó ti gbẹ. Ṣùgbọ́n igi yóò wó. Ewé rẹ̀ ṣe fresh lókè. Ẹ wo ewé ẹ̀ tutù lókè. Focus on the tree now. Wow. Gbogbo ìdí ẹ̀ ló ti gbẹ. Ewé rẹ̀ ṣe fresh lókè. Ewé ẹ̀ wá tutù lókè. Ẹgbẹ́ àdìtú ni. Igi pèrègún náà ń pè é. Ó jẹ́ igi tí wọ́n fi ń ṣe ààlà lórí ilẹ̀ tàbí ìlú. Mi ì rí pèrègún tó tóbi tó báyìí. Kò sí pèrègún tó tóbi tó lè Nàìjíríà. Òun la ṣe bí eléyìí níbi ìbàyí fún ọba 300 years. Ibi tá a bá rẹ̀ ti rí ó tún túmọ̀ sí pé ojúbọ bóyá ibi tí wọ́n ti ń bọ òrìṣà Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá a bá dé àwọn ìlú kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá wọ́n mú aṣọ funfun wá so mọ́ lára. Ó ti wá túmọ̀ sí pé wọ́n bọ nǹkan kan níbi ibẹ̀ ni. Ara ń ká lè rí ní ìlú ìbàyí nìyẹn. Ẹja tẹ̀sán. Bẹ́ẹ̀ láti rí tìyálé tìyàwó. Tútù méjì tá a sọ̀rọ̀ ń pa ẹ̀. Àwẹ̀lé àti àìná òrósùn. Àwẹ̀lé nìyálé, àìná òrósùn ni ìyàwó. Ṣùgbọ́n ẹ wo igi tó dúró yẹn ẹ máa rí pé kọ́lọ̀ igi funfun. Yes, the same colour pẹ̀lú omi. Tẹ́ bá wo ẹ̀yìn signpost yẹn igi yẹn náà dúdú the same colour pẹ̀lú omi kejì ni wọ́n bá ṣe pè ní àdìtú. Ìtàn yẹn wá jẹ́ kó yé wa pé eléyìí tá a pè ní àìná òrósùn tó jẹ́ funfun yìí òjò wúbìrin ni kò gbóná kò tutù ni ìgbà míì àgbóná ìgbà míì àtutù. Experience tá a máa ṣe ni pé tá a bá gba apá ọ̀hún yẹn tá a sọ̀kalẹ̀ sínú omi yìí ó mọ tutù ẹ wàá máa rìn inú ẹ̀ bọ̀. Tá a bá ti débí a lọ kí àwẹ̀lé lápá òkè òun tutù ju àìná òrósùn. Tá a bá ti wá ń padà bọ̀ láti ọ̀dọ̀ àwẹ̀lé tá a fẹ́ wọlé sí ọ̀dọ̀ àìná òrósùn á dẹ̀ ju owó mi náà gbóná. Àtúntò owó náà máa gbóná. Yes, ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n try o. Wow, this is wonderful. Ó tutù gan o. Very cold just water. like fridge because you have one fridge. So keep going to that side. Okay. Again. I need to try. Oh. Keep going.
so ẹ wá máa para bọ̀ báyẹn ẹ má lè fẹ́ jẹ́ ẹ̀rẹ́kẹ́ kí ló ṣẹlẹ̀. ó ti gbóná o ó ti. lómi tó tutù tẹ́lẹ̀ omi tó tutù lẹ́ẹ̀kẹ́ tó wá gbóná àdìtú ńlá ni ilé tó máa ń jowú yẹn lélẹ̀ àìlè tó ń jowú òun ló tutù nígbà tí mo fi lọ báyìí. nígbà tí wàá padà nǹkan ó ti gbóná. Ọlọ́run wà. wá ibi ìbàyẹ̀